ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́, ọmọ èyí tí ó fi fún mi. Nípa àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run èyí tí a rí gbà láti tí kópa nínú ẹ̀kọ́ Bíbélì èyí tí Dáósìsì Ifẹ̀ ìjọ Anglican ń ṣe lórí ẹ̀rọ rédíò ti Orísun, ni à ń kí gbogbo èyí tí ẹ̀ ń gbọ́ wa nílé. A sì gbàdúrà wípé lónìí ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run yóò jẹ́ tiyín láti pàṣẹ iṣẹ́ ìránṣẹ́ tí à ń ṣe yìí. Èmi ní kọ́kọ́ ni mo wà níhìn, ní ọwọ́ ọ̀tún mi ni mo ní bàbá wa àlùfáà àgbà tí wọ́n ti fẹ̀yìntì ṣùgbọ́n yàtọ̀ kò tí ì rẹ̀ bàbá ẹ bá kára lé kí n sì dárúkọ yín fún wọn. Ẹ̀yin ará lé, a kí yín o pé ẹ kújọ́ mẹ́ta o. Orúkọ mi ni àlùfáà àgbà tó ti fẹ̀yìntì Ọ̀pẹ́yẹmí Ògúnmiládé. Bàbá ẹ káàbọ̀ sà, èyí dára máa jẹ́ sà. Ní apá àlàáfíà mi ni mo ní màmá wa. Mo kí gbogbo ará lé o, àjíǹde ara yóò máa jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Orúkọ mi ni arábìnrin Tóyìn Ọlásùnbọ̀. Ẹ ṣé màmá, ẹ kú ìdìde. Orúkọ tèmi tí mo jẹ́ atẹ́kùn ni àlùfáà Olúwatúnmiṣe Olúwaṣọlá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbórúkọ yín ga fún oore ọ̀fẹ́ yìí ní ẹ̀kan sí i. Oore ọ̀fẹ́ ńlá ni láti bá àwọn ènìyàn sọ ọ̀rọ̀ yín. A gbàdúrà o, oore ọ̀fẹ́ yìí bí a ti ń lò fún ògo yín, ẹ jẹ́ kó jèrè ọkọ̀ fún yín. Àmín Jésù. Ní orúkọ ti Bàbá Àmín. àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Àmín. Ojú ìwé 36 ẹ̀kọ́ 18 ni à ń ṣe ìjíròrò lórí rẹ̀ ní àṣálẹ́ yìí. A wà lábẹ́ àkọ́rí ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí. Orí ọ̀rọ̀ sí a sì ń wò ní ipa tí ẹ̀rọ ìgbàlódé ìbánisọ̀rọ̀ ń kó. Apá kìíní, ipa rere, ni orí ọ̀rọ̀ tí à ń wò. Ibi kíkà wa ni oníwàásù orí 12 àti ẹsẹ̀ 12 àti Kọ́ríntì kìíní orí 10 ẹsẹ̀ 29. Màmá wa ẹ bá ka oníwàásù orí 12 ẹsẹ̀ 12. Àti síwájú láti inú èyí, ọmọ mi, kí o gba ìmọ̀ràn. Nínú kíkọ́ ìwé púpọ̀, òpin kò sí, àti ìwé kíkà púpọ̀ ní àárẹ̀ ara wà. Ní àárẹ̀ ara. Bàbá ẹ bá wa ka Kọ́ríntì kìíní Orí 10 ẹsẹ̀ 29. Ó kà báyìí pé nítorí náà bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́ sà. Èròǹgbà wa fún ti ìjíròrò ọ̀rọ̀ Ọlọ́run ti àṣálẹ́ yìí ni 1. Ìkíní, láti ní òye lílo ẹ̀rọ ìgbàlódé gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ìkejì, láti ní òye ire àti ibi tó wà nínú lílo ẹ̀rọ ìgbàlódé fún ìpolongo ìhìnrere. Kì í ṣe àwa ọmọlẹ́yìn Kristi nìkan ṣo ni a ṣe ẹ̀rọ ìgbàlódé yìí fún, gbogbo ènìyàn ni. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi, báwo ni a ṣe lè lò ó àti láti ní òye ire tàbí ibi tó wà nínú lílo ẹ̀rọ ìgbàlódé fún ìpolongo ìhìnrere. IFAARA, ẹ̀rọ ìgbàlódé yìí nípa tó lágbára lórí ayé ní àkókò yìí. Ẹ̀rọ yìí ti mú ìyípadà bá gbogbo ènìyàn láyé láti ìgbà tí ohun èlò yìí ti wọ inú ayé. Ogunlọ́gọ̀ ènìyàn ló nípa nínú lílo rẹ̀. Onírúurú ohun ni wọ́n ń lò ó fún, bíi ọjà títà, ìpolówó, ìkíni, ìbánidọ́rẹ̀ẹ́, ìkéde ìhìnrere, ìwàásù,
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọ Ọlọ́run náà máa ń lo àwọn ohun èlò wọ̀nyí láti lè kan ọ̀pọ̀lọpọ̀ lára nípa ọ̀rọ̀ Ọlọ́run. A ń lọ sínú ìbéèrè fún ìjíròrò. Ìbéèrè àkọ́kọ́ máa tarí ẹ̀ sọ́dọ̀ yín màmá wa. Kí ni àwọn ẹ̀rọ ìgbàlódé tí àwọn ènìyàn ń lò jù àti pé kí ni ìdí rẹ̀? Ẹ̀rọ ìgbàlódé tí àwọn èèyàn ń lò jù lákòókò yìí, òun náà ni Android phone. Àwọn tí wọ́n sì ń lò jù nínú fóònù yẹn ni WhatsApp àti Facebook. Òun ló dàbí ẹni pé ó wọ́pọ̀ jù tí àwọn ènìyàn ń lò, àti àgbà àti ọ̀dọ́, even àti èwe. Ṣùgbọ́n wọ́n ní kí ni ìdí tó fi jẹ́ pé òun ni wọ́n ń lò jù. Torí pé àkọ́kọ́ ni pé ó wà ní àrọ́wọ́tó láti tètè fi iṣẹ́ rán sí ènìyàn. Bákan náà, ó yára láti jíṣẹ́ tẹ́ bá fi rán, tẹ́ bá fẹ́ kó jẹ́, ó yára láti jíṣẹ́ fún àwọn ènìyàn. Bákan náà, kì í sábà tẹ́tì fún iṣẹ́ tẹ́ bá rán. Ó sì tún wá ní maintenance kéré. Ìtọ́jú. Bẹ́ẹ̀ ohun tó ń gbà lọ́wọ́ èèyàn láti fi rán níṣẹ́ ó kéré jọjọ. So ó jẹ́ kí ó jẹ́ ohun tí àwọn ènìyàn ń lò púpọ̀ jù. Ẹ ṣé àdúpẹ́ màmá wa. Bàbá? Àfikún ibẹ̀ náà ni wípé lílò rẹ̀ ó yá láti lò. Ó dẹ̀ wà ní àrọ́wọ́tó pàápàá lọ́wọ́ àwọn ọ̀dọ́ láti lò, pàápàá láì san owó tó panilára. Àti ìwúlò rẹ̀ náà tún jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń rí nínú rẹ̀ ó ń mú kí àwọn ènìyàn kan fẹ́ràn láti máa lò. Ẹ ṣé àdúpẹ́ sà. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé, ohun tí à ń sọ ni ẹ̀rọ ìgbàlódé tí àwọn ènìyàn máa ń lò jù. A rí wípé à ń sọ nípa Facebook àti WhatsApp. A sì ti rí ìdí tí àwọn ènìyàn fi ń lò ó. Àdúrà wa ni wípé oore ọ̀fẹ́ láti lò ó fún ògo Ọlọ́run, Olúwa yóò máa fi fún wa. Ẹ ká lọ sí orí ìbéèrè kejì. Ǹjẹ́ a rí ibi tí Bíbélì ti lànà sílẹ̀ fún ètò àti lo àwọn ẹ̀rọ yìí gẹ́gẹ́ bí onígbàgbọ́? Àka Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 29. Nítorí náà, bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Ohun tí wọ́n ń béèrè náà ni pé ǹjẹ́ a rí ibi tí Bíbélì ti lànà sílẹ̀ fún ètò yìí? Tí a bá ní ká sọ ní pàtó, kò sí ibi tí a ti sọ̀rọ̀ ohun tó jọ mọ́ ẹ̀rọ ìgbàlódé nínú Bíbélì. Ṣùgbọ́n ẹni tó dá ayé àti ọ̀run, ó ti mọ ọjọ́ iwájú ohun gbogbo, wípé gbogbo nǹkan wọ̀nyí ló máa wá sí ìwúlò ní ọjọ́ iwájú. Ó sì ń fẹ́ gẹ́gẹ́ bí ibi tí a kà yẹn, ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 29 yẹn, wípé ohunkóhun pàápàá nígbà tí a bá ń lo àwọn nǹkan wọ̀nyí tí yóò wáyé ní ọjọ́ iwájú, a gbọ́dọ̀ lò wọ́n fún ògo Ọlọ́run, àti pẹ̀lú ká fi ìbẹ̀rù Ọlọ́run lò ó, nítorí wípé tí ó bá rí bẹ́ẹ̀, a ṣì lò, yóò sì máa dá ohun tí ò dára sílẹ̀ ní àwùjọ. Ẹ ṣé àdúpẹ́ sà. Màmá wa, àfikún láti ọ̀dọ̀ yín sí ìbéèrè wípé ǹjẹ́ a tiẹ̀ rí ibi tí Bíbélì ti lànà tó ṣe ètò pé a lè máa lo àwọn ẹ̀rọ yìí gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ní pàtó, kò síbi tí Bíbélì ti sọ pé ká máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ṣùgbọ́n a lè ṣe àfarawé rẹ̀ nínú Bíbélì. Nínú ìwé Kọ́ríńtì orí 6 ẹsẹ̀ 12, a sì lè rí àfarawé rẹ̀ tó sọ pé ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. Kò sí ńbẹ̀ lóòótọ́, ṣùgbọ́n a rí i pé ní àkókò yìí
téèyàn ò bá tiẹ̀ ní gan ó fẹ́ dàbí ẹni pé kò mọ bí nǹkan ṣe ń lọ lágbàáyé. Ṣùgbọ́n báwo la ṣe ń lò ó sí fún ìyìn rere ti Ọlọ́run? Ó ní ẹ̀kọ́ tá a fẹ́ káwa onígbàgbọ́ ká mọ̀ nípa ẹ̀. Ṣé à ń lò fún ògo Ọlọ́run ní tòótọ́? Tí èèyàn bá lò fún ògo Ọlọ́run bó ṣe yẹ kó lò lótìítọ́, ìyìn rere yẹn máa kárí. Ṣùgbọ́n àkókò tá à ń lò lórí àwọn nǹkan yìí, ṣé ògo Ọlọ́run là ń lò ó fún? Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ̀yin aráalé, bí a ti gbọ́, a ò lè ríbi kan pàtó tó sọ pé ká máa lo ẹ̀rọ ìgbàlódé nínú Bíbélì. Ṣùgbọ́n pẹ̀lú ibi tí a kà àti ibi tí a tọ́ka wá sí Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 21 àti Kọ́ríńtì kínní orí 6 ẹsẹ̀ 12 pẹ̀lú àwọn ibi mìíràn náà tó sì wà nínú Bíbélì, a rí wípé nígbà tá a wà nínú ayé yìí a kò lè ṣaláì má lò ó. Ṣùgbọ́n báwo ni a ṣe ń lò ó? Ǹjẹ́ bá ṣe ń lò ó, ó fi àwọn gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Kí ni à ń ṣe lórí rẹ̀? Ṣé a ti sọ ara wa sí abẹ́ ìgbèkùn ẹ̀rọ ìgbàlódé yìí tí a ò bá rí, tàbí tí a ò bá ṣe ẹ̀ wò, tàbí tí a ò bá tàn, a kì í mọ ibi tí a wà? Even pàápàá a bá wà nílé ìjọsìn, ó di pé ká máa kọ sẹ́yìn ìwé sí pé ẹ pa ẹ̀rọ yìí, ọ̀pọ̀lọpọ̀ ti sọ di Ọlọ́run. Báwo ni èmi ṣe ń lò ó? Báwo ni ẹ̀yin ṣe ń lò ó? Orúkọ Kristi á dára fún wa. A lọ sí ìbéèrè kẹta. Ìbéèrè kẹta sọ wípé ọ̀nà wo ni a lè gbà lo ẹ̀rọ ìgbàlódé láti mú ìdàgbàsókè bá iṣẹ́ ìhìnrere nínú ìjọ? Màmá wa, mo tún padà dé. Ẹ káàbọ̀ sà. Ọ̀nà tá a lè gbà lo ẹ̀rọ ìgbàlódé fún ìdàgbàsókè nínú ìjọ, ó dàbí ẹni pó pọ̀ díẹ̀, ṣùgbọ́n a mẹ́nuba díẹ̀ nítorí àkókò wa. Tí a bá fẹ́ lo ẹ̀rọ yìí bó ṣe yẹ ká lò fún iṣẹ́ ìhìnrere lótìítọ́, nítorí pé a mọ̀ pé ibi tó ń lọ jìnnà, a lè lò ó láti wàásù ìhìnrere, láti kéde ìhìnrere Kristi, torí pé èèyàn tó ń gbọ́ ó pọ̀. Ohunkóhun tá a bá sì sọ tó bá ní ìmísí nínú ẹ̀, ó máa yí ẹlẹ́ṣẹ̀ kan padà kúrò lọ́nà ègbé rẹ̀. Bákan náà, a tún lè lò ó láti pe àwọn ènìyàn wá síwájú Kristi. Mo rántí ní àkókò kan, àlùfáà mi sọ, wọ́n ní orí ìjọ kan tí wọ́n gbé àwọn sí, àlùfáà Anglican Church náà ni o, wọ́n ní orí ìjọ tí wọ́n gbé àwọn sí, wọ́n ní àwọn ènìyàn kì í wá sínú ìsìn. Táwọn bá pe ìsìn bóyá èèyàn 2 àbí 3, wọ́n ní kíní wá ń ṣú àwọn, wọ́n ní ẹ̀mí Ọlọ́run wá sọ fún wọn pé káwọn create WhatsApp group fún ìjọ, pé àwọn èèyàn wá wà ńbẹ̀, àwọn ọmọ ìjọ gbogbo wọn wà ńbẹ̀. Wọ́n ní báwọn ṣe wá ń lo kíní, àwọn rí i pé ó ń wà successful pẹ̀lú ọ̀rọ̀ táwọn jọ ń sọ. Tẹ́ bá nídìí owó, ibẹ̀ wọ́n á ti contribute ẹ̀. Tẹ́ bá nídìí anything, ibẹ̀ wọ́n á ti sọ. Wọ́n ní àwọn wá lo influence yẹn láti wá pe ìpàdé. Orí ẹ̀ náà làwọn post sí pé kán jẹ́ káwọn wá pàdé pẹ̀lú gbogbo nǹkan táwọn sọ yìí. Wọ́n ní àwọn wá pàdé nínú church, wọ́n ní bí church program bó ṣe wà revive nìyẹn, pé bó ṣe sọjí padà nìyẹn, tó di pé káwọn mọ̀ wá sí prayer meeting, káwọn mọ̀ wá sí prayer meeting. A rí i pé tá a bá lo ẹ̀rọ ìgbàlódé bó ṣe yẹ ká lò lótìítọ́, iṣẹ́ ìjèrè ọkàn Kristi ó máa yọ. Ẹ ṣe àdúpẹ́ màmá. Àfikún bàbá wa. Àfikún tí mo rí ń bẹ̀ náà ni wípé fún ìjèrè ọkàn ló wà fún jùlọ ní àti àwọn onígbàgbọ́. Ọ̀rọ̀ náà ń dẹ̀ jẹ́ kí a mọ̀ pé nígbà tí ayé ṣe bẹ̀rẹ̀, tàbí ká sọ pé nígbà ayé Jésù, a rí wípé kò tíì sí ọ̀nà láti káàkiri lọ sí ọ̀nà jíjìn láti wàásù ìrere. Ọkọ̀ ojú omi tó wà nígbà yẹn ọpọ́n lásán tí ò gba èèyàn 2 ju 3 ni. Ṣùgbọ́n ní àkókò yìí, ẹ̀rọ yìí ó ti fún èèyàn ní àǹfààní láti kéde lọ sí ọ̀nà jíjìn láì jẹ́ pé ó gbé ọkọ̀ tàbí nǹkan tó lè gbé ọ lọ, nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ gangan tí mo lè fi gbé ọ̀rọ̀ tá à ń sọ yìí lẹ́yìn náà ní ibi tí a ó kà ní ìwé rere Tímótì orí 4
ogún téèyàn bá wo ẹsẹ̀ 47 àti 48 ẹ̀. Ohun tó ń sọ náà ni wípé a ó wàásù gbogbo ìhìnrere ìdè kọ̀rọ̀kọ́ndù gbogbo àgbáyé, kò síbi kan tí yóò kù tí lẹ́yìn yìí ni òpin yóò dé. Ẹ ṣé àdúpẹ́ sà. Ó dẹ̀ ti fún wa ní oore ọ̀fẹ́ tá ò fi wàásù rẹ̀. Ẹ ṣé àdúpẹ́ sà. Ohun tá à ń sọ̀rọ̀ ni pé gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sí ohun tó burú tá a bá ń lo ẹ̀rọ yìí fún ìpolongo ìhìnrere láti pe àwọn ènìyàn wá sínú ètò ìjọ Ọlọ́run láti sọ ohun tó ń ṣẹlẹ̀ tó lè mú dàgbà ibi tí ìjọ wà, láti sọ fáwọn ènìyàn àti irú àwọn ètò tí à ń ṣe, àwọn iṣẹ́ ìsìn tá à ń ṣe nínú ìjọ wa, bí a ti ń lò fún ọjà títà, ìpolówó, ìkíni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ká máa lò ó fún ìtànkálẹ̀ ìhìnrere. Nípa ṣíṣe yìí, iṣẹ́ ìtànkálẹ̀ yìí á máa tẹ̀síwájú, á máa gbòòrò sí i tí a bá fẹ́ Kristi kó tètè dìde, gẹ́gẹ́ bí ohun tí a sọ wípé a ó wàásù ìhìnrere káàkiri gbogbo àgbáyé, lẹ́yìn èyí òpin yóò sì dé. Á dára fún wa o. Ìbéèrè tó kẹ́yìn bàbá wa, kí ni àwọn ọ̀nà tí ó dára, ìyẹn ni pé kí ni àwọn àǹfààní tàbí àwọn àléébù tó wà nínú lílo àwọn ohun èlò wọ̀nyí fún ìtànká ìhìnrere? Torí kò sóhun tó ní àǹfààní tí kò ní àléébù. Bẹ́ẹ̀ni, lára ní ṣókí àwọn àǹfààní tá a rí fún lílo rẹ̀ fún ìhìnrere, òun náà ni wípé èkíní, ó yá láti tètè kan ọmọ ìjọ tàbí àwọn ẹlòmíì lára nípa ìhìnrere. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà ló jẹ́ pé wọ́n kọ àdúrà sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó jẹ́ pé yóò sì kan gbogbo ènìyàn lára. Then àwọn kan tẹ̀ tún ń lò tó jẹ́ pé wọ́n ń lò fún ìwàásù débi wípé ibikíbi láti lè rí ní àgbáyé, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà nípasẹ̀ rẹ̀ Ọlọ́run fọwọ́ tọ́ ọkàn wọn. Kí wá ní àwọn ewu? Àwọn ewu tó wà ń bẹ̀ ni wípé a ṣe àkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ẹlòmíràn máa ń sọ sínú àwọn ẹ̀rọ ìgbàlódé yìí, ẹlòmíì èébú ni, ẹlòmíì gan yóò ti bẹ̀ bú pásítọ̀ ẹ̀, ẹlòmíì yóò bú ọmọ ìjọ pé báyìí báyìí ló ṣe sóhun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á rí àléébù. Wọ́n á rí àléébù. Then nígbà míì ọ̀pọ̀ ìgbà náà ni ohun tí a ń pè ní network gan ló máa ń pòórá. Ara ẹ̀ náà nìyẹn. Àti wípé nígbà míì bí èèyàn bá ti ṣí ẹ̀rọ yẹn ń sìn báyìí, ó lè jẹ́ pé ìhùpọ̀ ẹ̀dá kan lèèyàn máa rí bẹ́ẹ̀, kò sì dára fún ìjọ. So wọn àti pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àwọn nǹkan kan míì tí èèyàn máa ń post sí òun téèyàn jù sórí rẹ̀, ohun tí ò ní ṣe pẹ̀lú iṣẹ́ ìrìn, tí ò ní ṣe pẹ̀lú ìjọ. Ẹ ṣé àdúpẹ́ bàbá wa. Màmá wa, àfikún kúkúrú. Àfikún kúkúrú tí mo ní ni pé lọ́pọ̀ ìgbà ó máa mú kí ẹ ní oore ọ̀fẹ́ láti gbàdúrà. Bẹ́ẹ̀ni, torí tán àlùfáà bá jù sí orí platform, tẹ́ bá rí pé inspiration prayer ni, ẹ ní láti gbà, ó dẹ̀ máa ń gbà. Ìgbà míì ó fún yín lóore ọ̀fẹ́ láti ka Bíbélì, torí wọ́n á jù sórí kíní pé ẹ ka Báíbù báyìí o, kẹ́ tó sùn, ẹ ka bí báyìí, kẹ́ tẹ́ bá jí. Ó fún yàn lóore ọ̀fẹ́ láti súnmọ́ Ọlọ́run. Ìyẹn téèyàn bá lò ó lọ́nà tó yẹ kó gbà lò ó sì tún fún yàn lóore ọ̀fẹ́. Ká tó tẹ̀síwájú, ohun tá à ń sọ bẹ́ẹ̀ ni wípé lílo ẹ̀rọ yìí láti tọ́ka wa sádùúrà àti ibi tá a máa kà, ó máa ń jẹ́ kó rọrùn fún àwọn adarí ìjọ nígbà míì àtọmọ ìjọ, èyí tí bàbá máa káàkiri gbogbo ọmọlé ọmọ ìjọ, tàbí tí ìgbà sọ pé kó pàdé níbi ilé ìsìn, tó bá ti fi síbẹ̀ gbogbo wọn á ti rí, wọ́n á sì ṣe ìgbésẹ̀, wọ́n á gbé ìgbésẹ̀ tó tọ́. Ẹ káre màmá, ẹ tẹ̀síwájú. Oore ọ̀fẹ́ wà láti mọ nǹkan tó kàn nínú ìjọ, láti mọ nǹkan tó kàn nípa ìjọ wa lágbàáyé. Oore ọ̀fẹ́ wà láti tètè fún wa ní information tá a fẹ́. Kí wá ní àwọn ewu tẹ́yìn rí bẹ́ẹ̀? Ewu tó wà ń bẹ̀ ni pé nígbà míì ó ń fi àkókò wa ṣòfò lọ́pọ̀ ìgbà, torí orí ibẹ̀ lẹ́lòmíì máa dúró sí o títí bí 1 hour 2 hours kò láǹfààní àti ka Bíbélì ni ó máa kà. Àléébù mi ni pé ọmọ ìjọ mi ò gbé Báíbù lọ sí chọ́ọ̀chì mọ́, fóònù o, orí àwọn àti kọrin,
ìsìn orí àwọn àti ka bíbélì lórí ẹ̀rọ Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oríṣiríṣi ewu tó rọ̀ mọ́ ó pọ̀ o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ayé ló ń yí ọ̀rọ̀ Ọlọ́run kò yí padà. ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé àlòjù nǹkan kò dára. ọ̀rọ̀ Ọlọ́run pàápàá sọ nípa ìwọ̀ntúnwọ̀nsì. yàtọ̀ sí èyí nínú ìjọ Ọlọ́run ó ní bí a ṣe lè lò ó fún ìdàgbàsókè. tá a bá ń lò ó fún ohun tó máa jẹ́ kí ìdàgbàsókè bá iṣẹ́ Ọlọ́run nínú ìjọ àǹfààní tó dára ni. tó yẹ pé bá a ṣe ń lò ó ohun tó máa mú kí iṣẹ́ Ọlọ́run kó wá sílẹ̀ tàbí kí ó di kó má tẹ̀síwájú kó dìsọ̀rọ̀ sí ni àlébù ńlá ni ilé yìí jẹ́. ohun tá à ń sọ níbí ni pé ẹ ká kíyèsára bí a ti ń lò ó lórí platform tí ìjọ gbé kalẹ̀, bí a ti ń lò ó pẹ̀lú ọmọ ìjọ pẹ̀lú ọmọ ẹgbẹ́ nínú ìjọ àti bí a ti ń lò ó láti fi bá àwọn adarí ìjọ sọ̀rọ̀. lórúkọ Kristi àtèmi àti ẹ̀yin a ò ní di ẹni ẹ̀kọ́ o, a ò ní di ẹni ìfibú. ìparí màá rọ màmá wa kí wọ́n bá wa ka ìparí ọ̀rọ̀ ìparí gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ nínú ìwé ọwọ́ wa. Ẹ̀rọ ìgbàlódé fún ìbánisọ̀rọ̀ ní onírúurú ọ̀nà ti kún ayé pẹ̀lú ní ìlú adúláwọ̀. Ibùjókòó wà fún ilẹ̀ adúláwọ̀ nítorí ọ̀nà fún ìlò ẹ̀rọ wọ̀nyí kò tó bíi ti orílẹ̀-èdè aláwọ̀ funfun. Ìlòkulò ẹ̀rọ yìí ti kún inú ayé báyìí. Ìjọ Ọlọ́run gbọ́dọ̀ ní ìlànà bí ó ti yẹ kí a máa lo ẹ̀rọ yìí fún ògo Ọlọ́run. Gbogbo ìlànà tàbí ẹ̀rọ tí ìjọ ń lò ni a gbọ́dọ̀ mójútó. Onígbàgbọ́ gbọ́dọ̀ ṣe ohun gbogbo létòlétò nípa lílo àwọn ẹ̀rọ wọ̀nyí. ẹ ṣé àdúpẹ́ mà. tí a bá wo ìfáàrà àti ọ̀rọ̀ ìparí wa a rí pé ó ń sọ wípé kò sí ohun tó burú kí a lo ẹ̀rọ ìgbàlódé fún ìpolongo ìhìnrere tàbí ìtànkálẹ̀ ìhìnrere níwọ̀n ìgbà tá à ń lò fún ọjà títà, fún ìpolówó, fún ìkíni tá a sì rí àǹfààní tó mú wá. bẹ́ẹ̀ náà ni àǹfààní wà tá a bá ń lò fún ìtànkálẹ̀ ìhìnrere. ohun tá a kàn nílò láti gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run ni wípé ètò ńlá ti wà. kí ni àwọn ohun tí a gbọ́dọ̀ máa ṣe lórí rẹ̀? báwo la ṣe gbọ́dọ̀ máa ṣe ká sì mójútó wípé kò sí ẹnikẹ́ni tó yà kúrò ní ìlànà tí a gbé kalẹ̀ yìí. nípa ṣíṣe yìí a máa mú kí ìdàgbàsókè kí ó bá ìjọ Ọlọ́run àti kí ìtànkálẹ̀ ìhìnrere kó máa tẹ̀síwájú sí i. oore ọ̀fẹ́ láti máa lò fún ìkọ̀kọ̀ ara wa, láti má ṣì lò, Olúwa yóò fi fún wa o. Àmín. ẹsẹ̀ àkọ́sórí òní Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 12. ẹ jẹ́ kí a dìjọ kà á. ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó léèrè. ohun gbogbo ni ó yẹ fún mi ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. oore ọ̀fẹ́ láti ṣe Olúwa yóò fi fún wa. Àmín. màmá ẹ bá kí àwọn alẹ́ bá dágbére ní ṣókí kẹtù sí orúkọ yín fún wọn lẹ́ẹ̀kan sí. Ní ìparí, ìbẹ̀rù Ọlọ́run ó ṣe pàtàkì nínú gbogbo tá a bá ń ṣe. Lórúkọ Jésù, Olúwa yóò mú wa délé o. Àmín. Orúkọ mi ni arábìnrin Tóyìn Ọlásùnbọ̀. ẹ ṣé màmá, a máa rí yín bá bàbá wa. ẹ ṣé lóòótọ́. a tún ké yín lẹ́ẹ̀kan sí wípé ẹ ṣé o ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí sí wa. mo gbàdúrà lórúkọ Jésù èyí tẹ́ fi ń gbọ́ wa kò ní dí o. Àmín. ní agbára Ọlọ́run eléyìí tá a ṣe léyìí kò ní jẹ́ àṣemọ̀ fún wa. Àmín. ẹ ṣé àdúpẹ́ sà. àgbájẹ yín dà, a ó máa rí yín bá bàbá wa. Àmín. èmi tí mo jẹ́ atọ́kùn fún ìjíròrò Ọlọ́run ti àkókò yìí ni Venerable Olúwatúnmiṣe Olúwaṣọlá. títí di ọjọ́ mìíràn tá a ó tún pàdé, a fi ń ṣe abẹ́ ìṣọ́ Ọlọ́run lódùmarè tí kì í yẹ̀. k'Olúwa kó pa yín mọ́ o. Àmín Jésù. kó ṣàláàbò yín. Àmín. kó ṣe ayé àtọ̀nà yín ní rere. Amen. àtàwọn àtẹ̀yìn kó fún wa ní oore ọ̀fẹ́ láti fọ̀rọ̀ rẹ̀ sínú ìṣe. Àmín Jésù. kí ìbùkún àti ìrètí tó wà bẹ́ẹ̀ kó jẹ́ tiwa. Àmín. kí ògo kó jẹ́ ti Ọlọ́run. Àmín Jésù. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.